ìlú ti dáwóró ẹ̀yin èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń digbá wọ́n ti ń dagbọ̀n bẹ́ẹ̀ ni wọ́n ń sá àsálà fún ẹ̀mí ara wọn nípínlẹ̀ Ọ̀yọ́ ni o látàrí àkọlù ńlá táwọn bandit ṣe sí community grammar school àti LA school kan ní Oríire local government area nípínlẹ̀ Ọ̀yọ́ tó bẹ́ẹ̀ gẹ́ táwọn bandit kó ọgọ́rùn àwọn ọmọléèwé tí wọ́n kó wọn sá lọ wò ó ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń gbẹ́nu sí máìkì o bẹ́ẹ̀ sì ni wọ́n ti ń fi ẹ̀dùnnú wọ́n ti fi hàn síjọba o pé kíjọba kí wọ́n gbà wọ́n o àwọn kábíyèsí àwọn lọ́balọ́ba àwọn ládéládé wa nílẹ̀ Yorùbá tètè dìde o kó tó di pé wọ́n pa gbogbo àwọn èèyàn tán ìpínlẹ̀ Kwara láti ń gbọ́ họ́wùhọ́wù látijọ́ yìí wọ́n ti dé sílẹ̀ Yorùbá o kódà ìlú Ọ̀yọ́ gangan ni wọ́n dé sí báyìí o nípínlẹ̀ Ọ̀yọ́ wàhálà ti dé báwọn èèyàn ẹ̀yin èèyàn mi bá ń comment kẹ́ máa láìkì kẹ́sì máa bá ń pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n àwọn Ògbómọ̀ṣọ́ Focus TV àwọn náà ni wọ́n tẹkọ̀ létí o ni wọ́n gbéra ńlẹ̀ lọ sí agbègbè bí tá à ń sọ yìí níbi tó ti láǹfààní láti ká gbogbo fọ́nrán yìí tí wọ́n sì ń fi ọ̀rọ̀ wá ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn lẹ́nu wò látàrí ìṣẹ̀lẹ̀ àbàmì tó ṣẹlẹ̀ yìí ẹ̀yin èèyàn mi ẹ má jẹ́ ń dènà pẹ́nu mo gbóṣùbà káre fún àwọn Ògbómọ̀ṣọ́ Focus TV fún iṣẹ́ ribiribi iṣẹ́ takuntakun tí wọ́n ṣe lágbára Ọlọ́run Ọba Ìdùmarè yóò máa ju wọn ṣe bẹ́ẹ̀ sì nílé iṣẹ́ wọn ò ní jóná láéláé torí pé àwọn ló ní fọ́nrán yìí bẹ́ẹ̀ ni mo kàn sáré mu wá fún ẹ̀yin èèyàn mi ni láì dé ìnà pẹ̀lú ẹ̀jẹ̀ yìí kiri sókè kẹfà balẹ̀ gbogbo kúlẹ̀kúlẹ̀ gbogbo ohun tó ṣẹlẹ̀ gan ní pàtó ẹ má yí kó ń bẹ̀ Àdàbà tẹlifíṣàn náà lẹ́wà ẹ kú kalẹ̀. Òní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 la gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ àwọn ajínigbé ní ìjọba ìbílẹ̀ Oríire ní ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ṣe àkọlù sí ìlú Yáwọ́ta àti Ẹ̀sìn-Ẹ̀lẹ̀. Wọ̀nyí ni ohun tí àwọn aráàlú náà bá wa sọ nígbà tí a ṣe àbẹ̀wò sí wọn. Ẹ máa bá wa kà. Ìyá Bolódà. Ẹ ń kókó ń lù. Àkọlẹ̀ o, wọ́n ti lé wa, wọ́n ti lé wa, wọ́n lé wa o, wọ́n lé wa. Orúkọ mi ni Reverend S.A. Oyèkọ́lá láti ìjọ First Baptist Church Yáwọ́ta. Láàárọ̀ yìí dé nǹkan bí aago 9 kọjá díẹ̀ mo tiẹ̀ yọjú nínú mẹ́sàn ni mo rí tí àwọn pípùsì yẹn tí wọ́n ń gbé machine wọ inú àyíká ilé Ọlọ́run tí iléèwé wa wà. Bí mo ṣe rí wọn bó ti mọ̀ pé àwọn tí wọ́n wọ̀lú yìí àwọn bandits ni so bí mo ṣe ń pè sáré pé àwọn èèyàn káwa náà sáré ta sá jáde nínú nísà òsínú ó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí yin ìbọn tí wọ́n ń kó àwọn ọmọ iléèwé wa lọ. So mo ń bẹ ìjọba àpapọ̀ nítorí pé ọ̀rọ̀ tó ti délẹ̀ báyìí ọ̀rọ̀ tó lágbára ni ètò ààbò wa ní agbègbè wa tí wọ́n bá fẹ́ lé àwọn èèyàn kúrò ní agbègbè yìí ìjọba à ń bẹ̀ yín ẹ dákun ẹ bá wa mú ètò ààbò wa lọ́kùnkúndùn bá a ṣe ń pe ìjọba àpapọ̀ náà là ń pe ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ jọ̀wọ́ ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ láláìpẹ́ yìí òun náà ni wọ́n pa àwọn ọmọ ìlú wa méjì nígbà tí ó tún ṣe díẹ̀ báyìí wọ́n tún ti wá Ọlọ́run ní òjò wọn rí àṣeyọrí yẹn ṣe lórí ẹni àfìgbà tá a rí wọn láàárọ̀ yìí ní nǹkan bí aago 9 ó kọjá díẹ̀ lówùúrọ̀ yìí so a ṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí wọn ò tilẹ̀ pa àwọn ọmọ ilé wa ṣùgbọ́n wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọ́n kó wọn lọ. Àwọn ta níjọba àbílẹ̀ Oríire ìyàwó ọmọ mi níbi kú nursery primary school nígbà tí ṣiṣẹ́ tíṣà ọmọ tí ń pàlẹ́ yìí àtàwọn yòókù lẹ́tọ̀ jẹ́ àtàwọn jẹ́ mẹ́rin bọ́ jẹ́ 5 pẹ̀lú ìyá wọn ni wọ́n pé ìjọba ẹ̀dẹ́kùn ẹ̀gbà mi ràn mí lọ́wọ́ o bẹ́ẹ̀ kẹ́ ni mo lọ o nínú mo ti dàgbà bẹ́ẹ̀ kẹ́ ni wọ́n ti wá sáré pè mí o ẹ̀rọ̀gbọ̀ ẹ̀gbà mi o. Orúkọ mi ni Mr. Elijah Ọláníyàn. Mo jẹ́ ọ̀kan lára àwọn olùkọ́ tí ó ń kọ́ ọmọ ní iléèwé onítẹ̀ bọmi kínní tí ó wà ní ìlú Yáwọ́ta. Ohun tí a rí ní Yáwọ́ta ní Oríire local government. So ohun tí a dédé rí ní òwúrọ̀ yìí nígbà tí a tò wọlé tán
nígbà tí a sì wọnú yàrá kàwé wa tí a bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́. Ṣàdédé la rí àwọn ajínigbé, bí ó tilẹ̀ jẹ́ pé àkọ́kọ́ mọ̀ pé àwọn ajínigbé ni torí aṣọ tí wọ́n wọ̀, àmọ́ bí wọ́n ṣe ń súnmọ́ léwe àti bí ìrísí wọn ṣe rí, ó jẹ́ ká mọ̀ pé wọn kì í ṣe elétò ààbò, wọn kì í ṣe so a rí i pé a lérò pé ẹlẹ́ṣọ́ ààbò ni wọ́n pẹ̀lú aṣọ bíi sójà eléyìí tí wọ́n kó sí ọrùn, àmọ́ bí wọ́n ṣe ń súnmọ́ wa tá a rí wípé ìṣesí wọn ó mú fura dání, bí gbogbo àwọn olùkọ́ àti ọmọléèwé ṣe bá ibi tí kálukú bá rí gbà bọ́ síta sá mọ́ wọn lọ́wọ́ nìyẹn. Àmọ́ nǹkan tó kàn tó ń wá ṣe ní láàánú ni pé kì í ṣe gbogbo àwọn olùkọ́ náà ni àmóríbọ́ wọ́n jí gbé nínú àwọn olùkọ́ wa. Àwọn ọmọ wa tí wọ́n sì kó wọn ò lóǹkà, so a ń fi àkókò yìí bẹ ìjọba kí wọ́n dákun kí wọ́n wá ṣe àgbálẹ̀ wa nípa bí wọ́n ṣe bá wa ṣe àwárí àwọn ọmọ wa yìí. Ó dùn wá púpọ̀, bẹ́ẹ̀ sì ni àwọn òbí wọn ò yéé sunkún, so à ń fi ara àkókò yìí bẹ ìjọba kí wọ́n wá ṣe àgbálẹ̀ wa. Ní abẹ́ rẹ̀ bákan náà, a fẹ́ kíjọba wá bá wa ṣe ètò àmójútó àwọn iléèwé wa torí kí ètò ẹ̀kọ́ kí ó má bàa mẹ́hẹ ní àdúgbò yìí. So ohun kan tó ń ṣe ni láàánú ni pé nígbà táwọn tó wá yẹn wá àyìn àwọn ajínigbé wọ́n pa ẹnìkan, ṣùgbọ́n ẹni tí wọ́n pa bí tilẹ̀ jẹ́ pé kì í ṣe ara wa olùkọ́, ṣùgbọ́n ó jẹ́ ọ̀kan lára àwọn aráàlú agbègbè tí ó wá fún iṣẹ́ kan. So ní kókó ẹ̀ náà ni pé a bẹ̀ ìjọba wọ́n jọ̀wọ́ kí wọ́n wá bá wa mójútó ètò ààbò yìí ó ṣe pàtàkì tí àdúgbò yìí kó má bàa di ahoro. àìsóògùn tọwọ primary school yáwọ ta ní lọ àárọ̀ yìí náà ni wọ́n gbé. ẹ ṣàánú mi ẹ̀yin ìjọba, ọmọ òkú ọ̀run ni wọ́n fi fún mi kọ́kọ́ máa bá ń bomi ni, kò ní ìyá kò ní bàbá mọ́. ẹ ṣàánú mi, ẹ má ṣe yọ̀yọ̀ jẹ mí gbé ìyàlélẹ́ yìí. ìdí ìṣẹ́bí lọ́jọ́ wọn fún mi kọ́kọ́ máa jẹ mi nìkan ní ilé mọ̀ káyì ìjọ máa sọ̀rọ̀, wọ́n sì fẹ́ ti dá mi lójú, wọ́n fẹ́ gbà lọ́wọ́ mi lọ́sàn kankan. Orúkọ mi ni Emmanuel Aládé ní Yáwọ́ta ní Owólàkẹ́. Èmi ní ìjọba ìbílẹ̀ Oríire local government tí mo sì wà ní ìlú Yáwọ́ta nígbà tí gbogbo àgbààgbà ń bẹ èmi ni wọ́n fi. ẹ̀rí ló àjáde wọlé òní jẹ́ ti yí o, bẹ́ẹ̀ bá ti ta báyìí bẹ́ẹ̀ ni ọmọ ọjọ́ kan yóò balẹ̀ ẹ̀rí jẹ́rìí mu o. Àwọn àrùn oríṣiríṣi tí ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú wá fún yín lọ́sàn-án yìí. Àwọn àgúnmu bẹ́ẹ̀ ń wò yìí, àgúnmu stroke nu tí ìfúnpá gíga ní tí bẹ̀rẹ̀. Tẹ́ ẹ bá ti lọ hospital tí ẹ ní ìfúnpá yín ga, ẹ sá pé nọ́mbà mi. Àgúnmu yìí ẹ̀kọ́ gbígbóná ni wọ́n fi mọ̀ lò. Wọ́n gbọ́dọ̀ lo ike yìí dé lájì tí wọ́n fi lọ sí hospital padà, tí wọ́n fi sọ fún wọn wípé kí wọ́n máa dúpẹ́ ìsìn ayọ̀ ni wọ́n gbọ̀ ìfúnpá gíga lélẹ́yìí wà fún. Eléyìí wọ́n wà fún ìpakè. Ẹni tí ó bá fẹ́ lọ sí hospital lọ yọ̀ pakè, àgbo rẹ̀ náà wà. Tó bá fẹ́ lo nǹkan rẹ̀ tí ò ní tí ó sọ pẹ́sàn tí ó fi kó ọ́nú padà, àgbóhun rẹ̀ ní ó ní bá a ṣe ń tà ó ní bẹ́ẹ̀ ṣe máa lò ó. Eléyìí ó wà fún àwọn ara. Nínú àwọn ara tí àwọn yìí náà ni àtọ̀ ṣúgà wà. Àtọ̀ ṣúgà yìí ni wọ́n pè ní lẹ́bàálẹ́tíìsì. Ẹni tó bá lè lò ó, ìtọ̀ rẹ̀ ọmọdé kù ní kò gbọdọ̀ pọ̀ mọ́. Torí ibi tí ó ti bẹ̀rẹ̀ náà ni pé ìtọ̀ pọ̀, yóò mọ mu mi púpọ̀, ìtọ̀ wà pọ̀, àìkásí lójú odi ní ńlá sẹ́lòmí ìlà. Ìwọ tó bá ti ní àìsàn yìí, àgúnmu rẹ̀ ní ẹ pè mí sórí nọ́mbà mi.
àgbo ọwọ́ mi yìí àgbo òfúnpá gíga náà ni ẹni tó bá ti mú lápá kan ẹsẹ̀ kan tó fẹ́ mú lẹ́nu àgbo rẹ̀ ní tí bá ti ń lò àtàṣà sí ni o àtàrẹ́ sí ni àti pé ọfà ojú atẹ́gùn lásán ni tẹ́ ẹ bá ti bẹ̀rẹ̀ sí ní mu àgbo yìí ẹ̀ tún gbúrò rẹ̀ mọ́ láyé ó ti parí. nọ́mbà mi ni 081 60 98 76 47 WhatsApp nọ́mbà mi nu ìgbọ́ tó o bá fẹ́ rí ni mo wà lọ́yọ̀ọ́ Aláàfin ìjọba ṣẹ̀kẹ̀rẹ̀ ọmọ Àtìbà wà ní Olú Ọ̀yọ́ ni mo wà ọkọ mi ò pé méjì lọ́yẹ̀ mi nìyẹn gbẹ́sẹ̀ gbọ̀n mi pátápátá. ṣe alága ìlú nígbà tí gbogbo àwọn àgbààgbà sì ti kọjá lọ èmi náà mo kù fi alága ìlú àti olórí èyí tí àṣírí tẹ́lẹ̀ tó yẹ pé àwọn à ń rí nígbà tí àkọ́kọ́ tí ọ̀kọ́kọ́ ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn ajínigbé àwọn tí wọ́n jí gbé tí wọ́n bọ̀ wá gbowó òjígbé wọn pàdé ọmọ wa lọ́nà wọ́n pa àtọ́dẹ́lẹ̀ kejì wọ́n tún rí ọmọ wa nínú oko wọ́n pa ọ̀dẹ́lẹ̀ kẹta wọ́n tún wá bá àwọn ọmọ wa nínú ilé wọ́n fẹ́ jí gbé gbogbo òlú pé kó tó di pọ́bọ́ wọ́n sá ní nǹkan. ìgbà tó di eléyìí báyìí ní kùtùkùtù òwúrọ̀ gẹ́gẹ́ aago 9:00 ààbọ̀ làwọn ajínigbé tún wọ̀lú wa wọ́n yìnbọn dà sókè wọ́n kọrí sí sùkúù wọ́n kó àwọn ọmọ wa ẹni tó ti ìlú kejì wá láti òkò ilé wọ́n pa sọ́ọ́lẹ̀ wọ́n sì kó àwọn ọmọ sùkúù wa lọ sí ẹ̀sìn ẹlẹ̀ wọ́n tún pa tíṣà rẹ̀ wọ́n gbọ́kọ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n pa sọ́ọ́lẹ̀ ọkọ̀ tí wọ́n gbà lọ́wọ́ rẹ̀ wọ́n fi kó àwọn ọmọ lọ ní ògbẹ́ àti ọkọ̀ ò lè lọ mọ́ wọ́n sun ọkọ̀ náà síbẹ̀ wọ́n kó mọ́síìnì 3 nílùú wa ẹni tí wọ́n pa wọ́n gbé tiẹ̀ ẹni tó gbé tiẹ̀ kalẹ̀ wọ́n gbé tiẹ̀ ẹni tó dé tó náà sá fún wọn wọ́n gbé tiẹ̀ ọjọ́ mọ́síìnì 3 tí wọ́n gbé nígbà tí wọ́n ṣe eléyìí tán gbogbo kálukú ti sá lọ ẹnìkan kò sí nílé mọ́ àwa ń bẹ ìjọba o ní gbogbo ọ̀nà ẹ gbà wá o kábíyèsí 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 o Ghandi ọba Ògbómọ̀ṣọ́ abẹ̀yìn o abẹ̀yìn o ní gbogbo ọ̀nà ẹ ràn wá lọ́wọ́ ẹ má jẹ́ ìlú wa ó túká o lábẹ́ local government Ògbómọ̀ṣọ́ ń bẹ̀ la wà o ẹ ràn wá lọ́wọ́ o abẹ gbogbo ìjọba gbáyé lókà gbogbo tìlú òkè ẹ gbà wá ẹ ràn wá lọ́wọ́ ní gbogbo ọ̀nà tí ẹ ti ń ṣe gbogbo agbára ẹ fagbára ràn wá náà lọ́wọ́ o ẹ má jẹ́ ìlú wa ó túká o abẹ̀yìn o gbogbo àwọn ọmọ tí wọ́n kó pátá àwọn òbí wọn ń bẹ lọ́dọ̀ mi tí wọ́n ń sunkún tí wọ́n ṣubú lulẹ̀ gbogbo ọ̀nà gbogbo ẹ bá ní ṣe kí wọ́n bá ní kó àwọn ọmọ wá o ẹ gbà wá o wọ́n já àwọn ọmọ wa rá sí ọwọ́ wọn o ẹ gbà wá o abẹ̀yìn ní orúkọ Ọlọ́run gbogbo ọ̀nà onírẹ̀ yín o ìjọba aṣọ sọ́jà ni wọ́n wọ̀ tí wọ́n fi wá bá wa nínú ìlú tí wọ́n yìnbọn tí wọ́n fi kó àwọn ọmọ wa wọ́n sì pààyàn kan lọ́dọ̀ wa wọ́n pa kan lẹ́sìn ẹlẹ̀ wọ́n sì gba ọkọ̀ wọ́n sún ná nínú igbó wọ́n kó àwọn ọmọ wa lọ láti rí àwọn ọmọ kọ́ wọlé wá ẹ gbà wá o kábíyèsí o kádé ọpẹ́ lórí ìbàtọ̀ ọpẹ́ lẹ́sẹ̀ ní gbogbo ọ̀nà ẹ gbà wá o abẹ́ yín la wà o ẹ ṣe pípọ̀. lẹ́ẹ̀kan sí orúkọ èmi ni Emmanuel Aládé ní owó làákẹ́ ní yáwọ́ta tí mo sì jẹ́ ẹni tó kù ní àgbà olórí ibẹ̀ ẹ ṣe pípọ̀ o. wọ́n pa ọkọ rẹ̀ wọ́n sì tún gbé ọkọ rẹ̀ ní oṣù kẹta ọkọ rẹ̀ wọ́n ẹsẹ̀ pa ọkọ rẹ̀ níjẹ̀ ní. ọ̀rọ̀ tí ò sojú ẹni ìwọ̀nlá kó gbẹ̀dú ẹ̀rí lé ọba sẹ́ẹ̀rí iná bíi ti jó sẹ́ẹ̀rí òrùn bíi ti là sẹ́ẹ̀rí gìrìgìrì òjò bíi ti kù nítorí afọ́jú lòjò ṣe é kù nítorí odi lòjò ṣe é sú nítorí ìwọ ọmọkùnrin àti ìwọ ọmọbìnrin tí kòkòrò ara òjẹ́ ọgbádùn kọ́kọ́ fẹ́ gorí obìnrin kó sàmọ́ gbóòórùn kúrọ́kúrọ́ sáà àbíbọ̀ ẹ̀mọ́ pé kúrọ́kúrọ́ ọ̀hún ó lè dá nǹkan sílẹ̀ láàrin tọkọ-tìyàwó tásìkò náà rẹ̀ ò bá pé ẹ wòran vetocin ló máa lò fún kúrọ́kúrọ́ gbogbo kòkòrò ara tó fẹ́ mọ dójútì ọ̀ tọ́ mọ yẹ́yìn ọrùn ní patí tọ́ mọ fọwọ́ họ̀dí lóde vetocin ni kó máa lò ọgbàdùn ara rẹ láàrin wákàtí péréte vetocin ní kẹ́ máa lò fún gbogbo kòkòrò ara yóò bá yín lára mu vetocin oògùn kòkòrò látọwọ́ Dr. Cure.
nínú oṣù kẹta ní ẹsẹ̀ pa. Kẹta ní ọ̀pọ̀ mi wọ́n ti tún gbọ́ mọ̀ mi lónìí. Ẹkún bẹ́ẹ̀. Wọ́n gbọ́ ọmọ tiẹ̀ náà. Ọmọ ìyá yìí náà bẹ́ẹ̀ Nínú oṣù kẹta wọ́n tún gbọ́ mọ̀ mi. Nínú oṣù kẹta. Wọ́n papọ̀ mi nínú oṣù kẹta wọ́n tún gbọ́ mọ̀ mi lónìí. Nínú oṣù kẹta wọ́n sọ̀kọ̀ mi pa wọ́n sì tún gbọ́ mọ̀ mi. wọ́n ti kọ́. Kí ló kọ́ rẹ̀? Wọ́n ti kọ́. Báńdé. Ọlọ́run dà sí. Mo kéèké yóò já. Báńdé 19. Ọmọ tiẹ̀ kí ló dé kí ni wọ́n mú? Sùkúù lọ́wọ́. Wọ́n kí lọ́wọ́ sí. Wọ́n ti jí gbé. Wọ́n gbé àwọn wọ́n gbé. Àwọn báńdíìtì. Ní àárọ̀ yá mi. Láàárọ̀ yìí. Àárọ̀ yìí náà máa ń gbé rẹ̀. Márùn-ún náà kó nílé wa. Wọ́n gbọ́ mọ̀ mí náà láàárọ̀ yìí. Àwọn báńdíìtì ní sùkúù máa ń gbé o. Ọmọ 22 ni wọ́n gbé nílẹ̀ yìí. wọ̀nyí ni ohun tí a bá bọ̀ níbi ìrìn àjò wa lọ sí ìlú Yàwọ́ta àti Ẹ̀sìnẹ̀lẹ̀. A wá ń fi àkókò yìí rọ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àtijọba ìbílẹ̀ Oríire kí wọ́n jọ̀ọ́ kí wọ́n bá tètè dìde sí ọ̀rọ̀ àìṣètò ààbò ní àwọn agbègbè wọ̀nyí, àti pé bí àwọn ọmọ tí wọ́n kó lọ bí wọ́n ṣe tètè bá wa dá wọn padà fún àwọn òbí wọn àti alágbàtọ́. Ẹ ṣé púpọ̀.